ṣe àdínì ìsìlámù ẹ̀sìn wa ó náwó fún sílámù Sàràkí àdínì tiwa ni kọ́lọ́ mọ́ pa Saidi jẹ́ kó tún máa pọ̀ lọ́la. Káyọ̀dé Adamsi alánú tí kò lẹ́gbẹ́ aláránṣẹ́ àdínì ìsìlámù ẹ̀sìn wa ó náwó fún sílámù Sàràkí àdínì tiwa ni kọ́lọ́ mọ́ pa Saidi jẹ́ kó tún máa pọ̀ lọ́la. Káyọ̀dé Adamsi alánú tí kò lẹ́gbẹ́ aláránṣẹ́ àdínì ìsìlámù ẹ̀sìn wa. Àlàbí aláránṣẹ́ àdínì ìsìlámù ẹ̀sìn wa ó náwó fún sílámù Sàràkí àdínì tiwa ni. Àlàbí kọ́lọ́ má pa Saidi àmì ọba má pa Saidi jẹ́ kó tún máa pọ̀ lóore. Káyọ̀dé Adamsi alánú tí kò lẹ́gbẹ́ ìsìlámù bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ fún sílámù Sàràkí àdínì tiwa ni kọ́lọ́ mọ́ pa Saidi jẹ́ kó tún máa pọ̀ lọ́la. kárí olórin àdìdùn ìmọ̀lẹ̀ orin ògo ọmọ ọlọ́run ló kú àníyàn ìyá tó bí mi sáyé ló ṣe mú mi sàlẹ̀ sà pé màmá rẹ̀ ò ṣe bí lójánú ti rọ̀ Sàámù ìdùnnú mi kò lè gbẹ ọlọ́run má ṣe kọ̀ mí lẹ̀ kọ́tà má ṣe jèrè ọ̀rọ̀ ó ti mú mi bọ̀ òkè má ṣe jẹun rí láéláé ọlá níyàn my mother ló ṣe ń gbé mi kéèyàn re ọmọ ọjọ́ ó sì rájú níbo ló ti rìn dènà lálẹ́ kì í ṣe politics orí ní kí n gbèyàn re ara wọn ní Aláàjì mọ́ Káyọ̀dé Ìgárá ó jẹ́ ń rẹ́ níyàn bá tò nínú ayé mo mọ̀ níyàn ó jẹ́ ń rẹ́ níyàn bá tò nínú ayé mo mọ̀ níyàn aláàánú ní kìsápà aláàánú kéèyàn bí gbà bó bá ti mọ Adamsi ìtàn ayé rẹ̀ adùn bí oyin connection tó lẹ́gìtì Lájí Saidi tún jẹ́ àfihàn mẹ́yàn yéèyàn àwọn alábàárìn rere ó máa ná dọ́là fẹ́yàn lálẹ́ kí n bèrè fọ́pẹ́ ó kì í ná ànáwó ẹ̀yìn tó fẹ́ ní ẹ̀bùn ó ti lọ ó ti lọ kọ́lọ́run má ṣe kọ̀ wọ́n lẹ̀ kọ́lá wọn máa pọ̀ bí omi. Káyọ̀dé Adamsi alánú tí kò lẹ́gbẹ́ aláránṣẹ́ àdínì ìsìlámù ẹ̀sìn wa ó náwó fún sílámù Sàràkí àdínì tiwa ni kọ́lọ́ mọ́ pa Saidi jẹ́ kó tún máa pọ̀ lọ́la. Káì Àlìyájì Adamsi Ìgárá Lájí ìtúwálé mo gbé fún ẹ ọ̀gá ọ̀gá olówó tí kò kanra èló ló nígbà rúfù tó jẹ́ kára ìlú omi bó bá lówó Àlàbí wá náà bíi ti Ìgárá nítorí pé kì í bùgà ló ṣe lẹ́gbẹ̀ẹ́ bàbá ẹni àtàtò lómi ní kùkù kí n bá wọn ṣòwò ẹnu mo fẹ́ náwó bí Ìgárá wá kẹta ń jàre ebi owó tí wọ́n gbà lóṣù ní Ìgárá ò fi rà sún jẹ abẹ́lé yìí ò gbádùn báyé ṣe ọkọ̀ òjì àgbọ̀ olùfẹ́ mọ Aláàjì mọ Káyọ̀dé Ìgárá orí wájọ pàdé ó wá kúkú rẹ̀ lọ́wọ́ ó lọ sẹ́ndì àkáǹtì student àkáǹtì ló fún èló ló fẹ́ ṣe síbẹ̀ tí báńkì ó ní tẹ̀lẹ́jọ́ lọ gbé ní àkáǹtì ẹ̀ tó bá ti mọ Ìgárá Sàràkí àdínì ò ní fẹ́ lówó ìdàkàjẹ́fà afẹ́níkìsì bọ́ńdù tó máa tó ẹsẹ̀ nǹkan rẹ̀ ọlọ́run má pa Àlàbí owó bàbá àgbékẹ́ nítorí òun ló léèyàn láṣẹ yóò máa pọ̀ lórí. Káyọ̀dé Adamsi aláàánú tí kò ní lẹ́gbẹ́ ọ̀pọ̀ faratọ́nà aláránṣẹ́ àdínì bàbá ìsìlámù Aisha ẹ̀sìn wa bàbá Aliya wàràfà Sàràkí àdínì tiwa ni Aliya kọ́lọ́ mọ́ pa Saidi Àlàbí. jẹ́ kó tún máa pọ̀ lọ́la. òṣìṣẹ́ fi sàdínì agbẹ́sìngà lówó oúnjẹ bí ó sólówó àdínì yẹn tó ṣòro àdìsẹ́. táwọn kan bá jókòó ti iṣẹ́ ọlọ́run tó ń jẹ. wọ́n gbọ́dọ̀ ní alárànṣe kí wọ́n lè gbà yìí dáadáa tí kò ní di pàfàgbàwìn gàrí kó tó lè jẹun. kí ni wọ́n náà ó fi dá sí iṣẹ́ ọlọ́run láyé. ó lè ná mímọ́ sínú ẹ̀sìn ó tún lè nòwó rẹ̀ sí. wọ́n bá pè é sọ́rọ̀ ẹ̀sìn ó máa wá ṣe àwáwí kábíyọ̀wé gbàrúfù tí kò ní ìtumọ̀ kankan tówó tí mọ̀lájà Adamsi ló ná sínú ẹ̀sìn wa ló ṣe lẹ́tọ̀ọ́ sí Sàràkí àdínì àgbáyé nígbà ayé Ànábì Sàràkí àdínì àfún àbúrò
ìgara ìrojú owó bọ́dọ̀ rẹ̀ sí apẹ́ tó yànnà bíi mẹ́nà. Muhammadu Saheed Káyọ̀dé ìgara ó máa nífẹ̀ẹ́ ìsìlámù tinútinú máa nífa. ẹ bá ti pé nítorí ẹ̀sìn l'Amẹ́ríkà ó dé tán kò nítorí pé wà náà ó kó sí lóhùn òní wa. bí ó ráyè wà tó rányàn wá owó ńlá ni ó fi ránṣẹ́. àdúrà ní ká máa ṣe fún Sàràkí àdìní àgbáyé kọ́ lọ́wọ́ rẹ̀ kó má dìtàn torí sílámù ló fi ṣe. ọkọ̀ Fátímà bàbá ìṣàwárà fànà Alábí bàbá líyà lókèlókè ni wọ́n ó máa wà ṣe bẹ́bẹ́. mẹ́ta ni wọ́n ó pẹ̀lú àjí Abíbùlá pẹ̀lú àjíga ní ìdìbò ìlà Amẹ́ríkà. àti Saheed ló ṣì kẹta ìgbàrá Alábí tiwantiwa. káàbọ̀ yìí màálù kẹ́bí olóko sẹ́rí pé wàá ṣiṣẹ́ ní. káforí màálù kẹ́gbẹ́ ológbò sẹ́rí pé wà á ṣiṣẹ́ ni. káwọ́ máa fi ìgara Alhaji Adams kẹ́gbẹ́ nìkan tí ó wúlò ní constituency tó ń gbé. ló máa fi wé Adams aláàánú àgbáyé. ìgara kì í ṣẹ̀ràn lùkọ́ ọlọ́run ló ṣàlẹ̀ sà. ó di ìdìgbé kalẹ̀ ní kó máa jẹ́ ìwúlò fáráyé. èmi ò fẹ́ rí aláàánú bíi tọmọ Káyọ̀dé orí. bọ́ńdẹ́fù lọ́lọ́ pópónà tó rẹ́ ní sọ́fà àdúró. àṣàánú wọn kò sí nígbà kí wọ́n dọ̀bálẹ̀ dúpẹ́. alọ́lọ́run ìlólógo ẹ jẹ́ ká fẹ̀yìn fún ni. mùsùlùmí Christianity káyáyé ló ń ṣàánú fún. ni wọ́n bá bí Alhaji Káyọ̀dé Adams. wípé ṣe jẹ́ mùsùlùmí pẹ̀lú Kristẹni lẹ́ ń fún. ó ní wípé sí ló sọ̀tọ̀ ẹlẹ́ran ara làjọ jẹ́. ó tún wá máa ń sọ̀rọ̀ kan wípé bẹ́ẹ̀ni ìgara tí n bá fi gbọ́ wípé nìkan ó bá wà nínú nira. tí n bá ti gbọ́ kàn mí apá mi ara mi ó máa gbọ̀n rírí. àfi kí n sànú onítọ̀hún lọ́kàn mi má tó lè sinmi. ìjẹ́wọ́ lójú àánú bẹ́ẹ̀ bó bá lè ṣe kò jágbọ́. 20,000 tó promise aláàárẹ̀ lọ́jọ́ sí. ọmọ yóò sùn tán fi ipò tó sá payment tó san. mọ́ Káyọ̀dé kì í sàdéhùn ìtí onímùyàn láéláé. ó kọjá èèyàn tàfájá sọ ẹnu géètì ẹ̀ Alábí. ilẹ̀kùnlé alálàbí ṣíṣe ló sílẹ̀ fónílé. ó tún sílẹ̀ fún àlejò ará ìlú mọ̀ kó wúlò. ló fowó kóyè tọ́ba fún gbọ́ba ní ìmọ̀ Alábí jẹ́ ẹgbẹ́ dílà ń kóyè ó mọ́rí fún bàbá olóyè tuntun. Àjí Káyọ̀dé Adams alánú tí kò lẹ́gbẹ́. aláránṣẹ́ àdínì ìsìlámù ẹ̀sìn wa. ó náwó fún sílámù Sàràkí àdínì tiwa ní. bọ́lọ́mọ pa Saheed jẹ́ kó tún bá pọ̀ lọ́la. mo tún máa ń jẹ ìran pẹ́ báwo la ó ṣe ṣẹ̀san fún. áńgẹ́lì tọ́lọ̀ ọ̀hún mi lò fún wa nínú ẹ̀sìn wa. ó tún máa ń jẹ ẹ̀dùn ọkàn wípé sóhun nìkan ni. ìró ojú láti náwó kí má pọ́nlé bá ẹ̀sìn wa. alálùfáà ẹ̀sìn pátá ló ti fúnlẹ̀ kò kárí. alówọ́wọ́ mi Adams torí sílámù mẹ́ni. ó ti máa ń ṣe èyí pẹ́ aláránṣẹ́ ẹ̀sìn ló jẹ́. báwo la ó ṣe fẹ̀hónú ọba hàn sí wọ Sàràkí. fún wa nínú ìsìlámù tó láàánú ẹ̀sìn lójú. níbi abáfẹ́rò wá sí ọ̀nà lè mọ́ gba bẹ̀yẹn yọ. ọjọ́ wo ló mọ kọ̀mọ́ndà lólódò ń sọ òmùgọ̀. ọjọ́ wo ló mọ Àyìndé lólódò ń sọ òmùgọ̀. bọ́lọ́hún bá pe òun dé kò sẹ́ni tó bá ò lè lò. ọlọ́run ló lo Àyìndé ajíkọ̀mọ́dà sẹ̀sán rẹ̀. kí wá lórúkọ ìta fún Fáráwìlì lámọ̀ ìlà ìjẹ́. Ìṣọ̀lá òpó bàbá wa náwó lára ní oyè yẹn fún. ọlọ́ọ̀lá wa Ìlọrin ẹ kí gbé ṣe wulẹ̀ mẹ́ta. ṣéwù. sọ́kọ̀ ibi Ràhímì ó fún un láṣẹ ìyẹn jẹ. wọ́n tó ṣàdúrà fún wípé kò ní wọ́n ò ìgara. Ìlọrin a kì í jẹyàn gbé o àwa mọ̀ káfọ́rẹ́sẹ̀ sàn tó ráwà ní àfọ́rẹ́sọ̀rẹ́ kílẹ̀ wí. Ìlọrin a kì í jẹyàn gbé o
ń gbókòóyè náà. Fáàrù ni wúlámọ̀ yìí àgbáyé láàbí jẹ́. Ó ti lé lọ́dún Ìgárá ti lé lọ́dún. Fáàrù ni wúlámọ̀ yìí ẹ ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ò ní kánjú kú ẹ ó máa rọ́pò oore ni. Ó ti lé lọ́dún Ìgárá ti Ó ti lé lé lọ́dún. Fáàrù ni lọ́dún wúlámọ̀ yìí ẹ ṣe púpọ̀ Alábí ọdún láyé. ọkọ̀ Fátọ́mà. ẹ ó máa rọ́pò oore ni. Àmín ẹ máa rọ́ àmín àmín náà o. Ẹ máa pẹ́ láyé Ìgárá máa pẹ́ láyé. Kẹ̀ máa rọ́ pẹ́ dá bọ́dì orí ìbáṣẹ́lẹ̀. Wọ̀lá wí pé ní ìdùnnú lẹ jẹ́ fáyé. Kò sẹ́ni sunkún wọlé yìí tí ò ní sọpẹ́. Gbogbo ayé pátá níjẹ́ nínú ọlá yìí. Wọ́n bẹ̀ lọ́hùn kí Ìgárá máa rọ́ pẹ́ dá. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ pé Alábí máa gbáyé pẹ́. Ìgbádùn ọdún kan làwọn bẹ̀bẹ̀ fàlànà kó má ṣe kánjú kú kó lè gbádùn ara rẹ̀. Ó ti lé lọ́dún Ìgárá ti lé lọ́dún. Fáàrù ni wúlámọ̀ yìí ẹ ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ò ní kánjú kú ẹ ó máa rọ́pò oore ni. Káìkáì ayé máa ń sọ pé igi tó tọ́ ló ń kánjú kú nígbó ìtumọ̀ òwe yẹn ni. Ẹni ayé rí sábà níkú máa ń kalẹ̀. Àràbà ló jẹ́ táráyé ń sá sí lábẹ́. Má jẹ́ káráyé àwọn onínú burúkú kàn dìgé láíláí ọba májòrú wẹ́wẹ́. Bó bá fi ìsànkú ọ̀pọ̀ ló máa sá sórùn. Ní tó bá fi kú ọ̀pọ̀ ló máa rí já òjò. Ọlọ́run dákun jẹ́ kó pẹ́ ọba òkè jẹ́ kó pẹ́. Má pa wá lẹ́kún ọba má pa wá lẹ́kún. Nítorí wípé òun sá ní ìmúra wa. Má sọ wá o ọba má fi wá ara rẹ̀. Ìgárá Alájì pẹ́ bí pẹ́pẹ́ ti máa ń pẹ́. Oníkanjú kú bàbá ní ìyá yọrẹ ni. Ó ti lé lọ́dún Ìgárá ti lé lọ́dún. Fáàrù ni wúlámọ̀ yìí ẹ ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ò ní kánjú kú ẹ ó máa rọ́pò oore ni. Àmì bó ṣe lù ú láyé ṣíṣe ni ó máa dùn. Àmínà Ìgárá bó ṣe lù ú láyé ṣíṣe ni ó máa dùn. Àmì bó ṣe fà á ní kí adé ó máa tóra láyé ń bí. Bó ṣiṣẹ́ bí tí ó máa rere rẹpẹtẹ jẹ́. Òní báráyé báyé fọwọ́ tì í yá mi. Ọ̀rọ̀ rẹ̀ aládùn ọlá rẹ̀ ó kalẹ̀ mọ́jú. Ó máa ní fọwọ́ bá wọn gbẹ́kọ̀ tó wọn mọ́. Dúkìá tó ní kó máa ta wọn ní gbàjọ. Ìtàn rẹ̀ ò nídìí ó ti lówó nígbà kan. Bí bàbá ṣe yí ó máa bá gbà mú nífà. Onídọ̀lá rẹ̀ yìí láre wájú lọ́ọ́ máa jẹ́. Nítorí owó tó ní ó fi ń gbẹ̀sìn wá ga ní. Bí Ìsìlámù bí Ìsìlámù mo bá ti rinlẹ̀ láéláé. Bàbá Àlíyà lókè lókè ló máa lọ. Ó ti lé lọ́dún Ìgárá ti lé lọ́dún. Fáàrù ni wúlámọ̀ yìí ẹ ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ò ní kánjú kú ẹ ó máa rọ́pò oore ni. Níbo ló ti ṣẹ̀wá o? Ìlú Ẹ̀fà ni o. Ọmọlógo àgbáyé. Ọmọ lọ fà bí sùjọ́ ń kọ́. Alárànṣe Ìsìlámù. Ọmọ lọ fà bí sùjọ́ ń kọ́. Níbo ló yí o? Ìlú Ẹ̀fà ni o. Ó yẹ jẹ́ ká kíkórí. Ọmọ lọ fà bí sùjọ́ ń kọ́. Aláàjì Saidi. Ọmọ lọ fà bí sùjọ́ ń kọ́. Ọmọ Ìyẹ̀rú Ọ̀kìn ọmọ ló fà mọ́jọ́. Ọmọ lọ fà bí sùjọ́ ń kọ́. Alábí ọmọ Lálọ́mí o. Ọmọ lọ fà bí Ọlálọ́mí sùjọ́ ń àbísùjọ́ kọ́. kọ. Ìjà kan tí wọ́n jà lọ́wọ́ lọ́jọ́ sí. Wọ́n ló sojú tani, ó sojú kporo, ó sojú ebè, ìbá sojú olóko, kò bá làwọn o. Ọmọ láàrin Alábí ọmọ búre. Ikọ̀ ò gbọ́dọ̀ jù kan lọ́wọ́. Bí kan bá jù kan, mo ní kó wọn rọ. Ó kó kẹ́yìn ní tìrì o. Lẹ́yìn ṣe dì wọ́n. Bẹ́ẹ̀ bá bọ̀ lọ́fà, ẹ bá mọ̀nà mọ́ wálé o. Aláàjì Saidi Àlìfúlání. Ìgárá Aláàjì Àlìfúlání. Ọkọ̀ bá bí mọ́tà Alábí Àlìfúlání. Ilé bàbá Àlíyà Àgbékẹ́ Àlìfúlání. Bàbá Ìṣàtú Àjíkẹ́ Àlìfúlání.
Jésù jọ̀kan.